Ẹ̀yin èèyàn ilé èwo lẹ ṣe ṣàlàáfíà ní abá yín. Ẹ káàbọ̀ sórí ètò tòní. Ṣé dáadáa ni gbogbo ilé wà? Mo dúpẹ́ lọ́wọ́ yín fún àdúrótìlẹ́yìn mi o lórí channel mi. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo yín o. Gist tèmi wọ́n ní ọba kan ní Brazil. Wọ́n ní Yorùbá ni wọ́n ní ṣùgbọ́n wọ́n jẹ́ olórí ọba ní Brazil. Pé wọ́n wá sí ọdún ọlọ́jọ́ láti wá kí Kábíyèsí láti wá bá wọn ṣe ọdún ọlọ́jọ́. Wọ́n ní Kábíyèsí àti wọ́n wá dé ọ̀dọ̀ Queen Naomi. Wọ́n ní bí gist yẹn ṣe lọ ni. Ẹ̀yin èèyàn lé, ẹ jẹ́ ká jọ gbọ́ gist. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ kí yín káàbọ̀ sórí ètò tòní. Orúkọ mi ni Máṣọlá. Mo máa ń sọ Yorùbá lórí channel mi. Mo dẹ̀ máa ń sọ èyìnbó lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ẹ̀yin ará ilé, ẹ jọ̀ọ́ ẹ subscribe. Kí lẹ̀ ń dúró ṣe? So that tí n bá ti post any gist ẹ máa rí. Mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist and royal gist. Ẹ̀yin èèyàn lé, ẹ share, ẹ like, ẹ subscribe. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú yín o. Gist tèmi wọ́n ní ọba seer kan ní Brazil. Wọ́n ní wọ́n wá bá Kábíyèsí ṣe ọdún ọlọ́jọ́. Bí ẹ̀yin ènìyàn wá ṣe mọ̀ ẹ́ mọ̀ pé ọba Majesty ni Kábíyèsí wa, the Royal Majesty. Ọba tí gbogbo àwọn ọba tí wọ́n ń wárí fún. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní bí wọ́n ṣe parí ọlọ́jọ́, bí ọba yìí àti Kábíyèsí ṣe lọ sọ́dọ̀ Queen Naomi láti lọ kí wọn. Wọ́n ní ọba yìí, wọ́n ní wọ́n sọ fún Kábíyèsí wípé wọ́n ṣe nǹkan tí ò yẹ kán ṣe o. Wọ́n ní wọ́n really sọ̀rọ̀ fún Kábíyèsí. Wọ́n dẹ̀ warn Kábíyèsí pé kí wọ́n má jẹ́ kí Queen Naomi bọ́mọ wọn lọ́wọ́ o. Wípé mistake tí Kábíyèsí ṣe ni pé wọ́n kó gbogbo àwọn olórí sínú palace. Wọ́n ní wọ́n kó gbogbo àwọn olórí sínú palace. Wọ́n ní gbogbo àwọn olórí kò yẹ kí wọ́n kó wọn sínú palace. Wípé ìyàwó wọn ni ó yẹ kí wọ́n wà ní palace, kì í ṣe àwọn olórí. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní bí ọba láti Brazilian, seer láti Brazilian yìí ṣe warn Kábíyèsí pé kán má jẹ́ kí ìyàwó wọn bọ́mọ wọn lọ́wọ́ o. Wípé kí wọ́n fight láti mú ìyàwó wọn padà. Ẹ̀yin èèyàn lé, gist tèmi nìyẹn. Bí a dẹ̀ tún ṣe ń gbọ́, wọ́n ní Kábíyèsí, wọ́n ní omi bọ́ lójú wọn nígbà tí Brazilian seer yìí tí wọ́n sọ̀rọ̀ tán. Ẹ̀yin èèyàn lé, ẹ̀yin náà mọ̀ wípé Kábíyèsí gan ti ń gbégbèsè. Gbogbo ọ̀rọ̀ yìí ló ti fi hàn sí Kábíyèsí. Ọmọdé sọ, obìnrin sọ, àgbàlagbà sọ, arúgbó sọ. Kò sẹ́ni tí ò tí ì sọ̀rọ̀ pé kán lọ gba ìyàwó wọn padà. Ṣé rí i pé Kábíyèsí ò mọ nǹkan tó ń ṣe ni? Kábíyèsí mọ nǹkan tó ń ṣe. Ní agbára Ọlọ́run, gbogbo nǹkan tí Kábíyèsí ìgbésẹ̀ tí Kábíyèsí ń gbé, gbogbo ẹ̀ máa yọrí sí rere lágbára Ọlọ́run. Ẹ mọ̀ pé Kábíyèsí ni ọba àkọ́kọ́ èyí tó jẹ́ ọba Yorùbá. Gbogbo Yorùbá wọn ni ọba àkọ́kọ́. So gbogbo ṣe rí àwọn Brazilian yẹn, wọ́n respect Kábíyèsí gan. Àwa la mọyì Kábíyèsí Nàìjíríà o. Àwọn Brazilian yẹn wọ́n ń worship Kábíyèsí ni. Wọ́n ń worship wọn ni. Kì í ṣe pé bóyá wọ́n kàn ń forí balẹ̀. Wọ́n ń worship wọn ni. Torí wọ́n mọ̀ nípa culture. Àwọn Brazilian gan, wọ́n mọ̀ nípa Ifá ju àwa lọ. Wọ́n mọ̀ nípa culture. Seriously. Àwa la ka culture kù. Culture ń ṣe nǹkan tó yẹ ká gbàgbé as ọmọ Yorùbá. Nǹkan tí mo fi máa ń sọ èdè mi ní Yorùbá, tí mo fi máa ń ṣe gist mi ní Yorùbá nìyẹn. Ṣé ó ti yé yín? Because kò yẹ ká gbàgbé àṣà àti ìṣe wa. Ẹ̀yin èèyàn lé, ẹ jẹ́ ká máa bá gist tèmi lọ. Brazilian seer yìí wọ́n tẹ̀síwájú pé kí Kábíyèsí wà very careful o. Kí Kábíyèsí má fi ojú wo àwọn obìnrin yìí o bí nǹkan kékeré. Wípé àwọn obìnrin yìí they can do and undo. Wípé ṣùgbọ́n kí Kábíyèsí make wọn happy. Kí Kábíyèsí dẹ̀ mú ìyàwó wọn padà wá sínú palace. Wọ́n rí sọ.
ẹ̀yin náà mọ̀ pé gbogbo wa náà la ti ń sọ pé kí kábíyèsí gbé ìgbésẹ̀ tó yẹ kí kábíyèsí gbé lórí ọ̀rọ̀ àwọn ọmọbìnrin àwọn ìyàwó tí wọ́n kó sínú pálásì yìí. Kábíyèsí dẹ̀ ń ṣe gudugudu méje yàyà mẹ́fà. Ìtorí ẹ̀ ní kábíyèsí ní kó lọ ra lé pé kán wà láàyè wọn. Because bí gbogbo wọn ṣe wà nínú pálásì yẹn, àṣẹ bí ìgbà tó yẹ pé wọ́n plan coup, bí ìgbà tó fẹ́ overtake ni. So ọlọ́run elédùnmarè á fún kábíyèsí ṣe o, ẹ̀yin aráalé. Gist tá a gbọ́ níta ni ká mú wá fún yín. Nǹkan tí Brazilian seer yìí sọ tó really touch mi ni pé wọ́n ní pé kò sí ọba tó bá obìnrin jà tó succeed. Ẹ rí i pé ọ̀rọ̀ ńlá ni Brazilian seer yìí sọ sí kábíyèsí. Ẹ̀yin náà ẹ wo Samson, ẹ wo gbogbo àwọn ọba ńlá tó wà nínú Bible. Obìnrin ló mú Samson o. Kábíyèsí ẹ ní láti wà very careful. Ẹ mọ̀ pé àwọn obìnrin tí ẹ fẹ́ yìí, àwọn alágbára obìnrin ni wọ́n. Kò dẹ̀ sí nǹkan tí wọn ò lè ṣe láti má kúrò ní pálásì yẹn. Advice tèmi fún yín ní kábíyèsí tẹ bá ń wò mí, tẹ bá dẹ̀ ń gbọ́ mi, ẹ lọ kó ààfin mi o fún ọmọ yín àti Queen Naomi tó máa ju ààfin tẹ wà yẹn lọ. Kẹ́ yọ̀ǹda àwọn obìnrin yìí, kẹ́ yọ̀ǹda wọn síbẹ̀. Tí wọ́n bá láwọn òkú pálásì ni o, torí mi mọ nǹkan tá a fẹ́ ṣe sọ̀rọ̀ ẹ̀ báyìí. Because tá a bá ń sọ nǹkan míì, tá a bá ní kẹ́ force wọn kó pálásì tó bá lọ le ju nǹkan tá a rò lọ ńkọ́. A dẹ̀ fẹ́ kí nǹkan kan ṣẹlẹ̀ sẹ́yìn àti Queen Naomi. Ẹ lè kọ́ ààfin míì, ẹ wálẹ̀, ilẹ̀ tẹ́, ilẹ̀ pọ̀. Build another palace, ìgbàlódé palace, tó jẹ́ pé Queen Naomi àtọmọ yín nìkan náà máa wà ń bẹ̀. Àwọn òjòyè yín, ẹ máa ṣìṣe meeting bí tẹ́ wà yẹn náà. Ẹ ní jẹ́ kí anybody wá sí ààfin yín mi. Ẹ̀yin àtìyàwó yín àtọmọ yín nìkan lẹ máa wà ń bẹ̀. Kẹ́ yọ̀ǹda pálásì yẹn fún wọn. That's the only thing tẹ́ lè ṣe kábíyèsí. Torí àwọn obìnrin yìí, they can do and undo bí wọ́n ṣe sọ. Ṣùgbọ́n mo mọ̀ pé agbára Ọlọ́run ó máa ju gbogbo wọn lọ. Ọlọ́run á fún yín ṣe. Ọlọ́run á dùn yín nínú. Ọlọ́run á dùn Queen Naomi náà nínú. A máa rójú ráàyè. A máa ṣe gbogbo ẹ̀ láṣepé. Ẹ̀yin èèyàn lé gist tèmi nìyẹn. Ní agbára Ọlọ́run bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi o. Ọwọ́ yín òkè ló máa lọ. Ọwọ́ yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Èmi ọmọ yín Mashola Gist TV. Please share this video, like and subscribe. God bless you all.